ọ̀pọ̀ àwọn olólùfẹ́ ọba orin ìyẹn gbajúgbajà olórin fújì ní alhaji saheed akorede okuola ẹni tí gbogbo ayé mọ̀ sí saheed òṣùpá Saheed Papa tàbí olúfìmọ àkọ́kọ́ onímọ̀ tí ń sọ fún bàbá náà wípé kó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó sì máa ṣe jẹ́jẹ́ pẹ̀lú gbajúgbajà olórin fújì ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ tíràwọ̀ ẹni tán lásìkò yìí ní ìyá alhaji táyé àkàdé adébísí ẹni tí gbogbo ayé mọ̀ sí Táyé Currency tàbí àpèsìn àkọ́kọ́ tàbí bàbá ọ̀nàrẹ́bù lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ìyún ọjọ́ karùn-ún nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí the 5th of October 2025. ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ láàrin ọba orin àti bàbá ọ̀nàrẹ́bù àpèsìn àkọ́kọ́ ó mà ní bí àwọn méjèèjì bí wọ́n ṣe pàdé ní agbègbè Lagos Island ní ìpínlẹ̀ Èkó lásìkò tí gbajúgbajà olórin takasúfèé ní ìyún Adégúnlé Gold tó ń ṣe ètò orin kan tó sì pé àwọn olórin oríṣiríṣi pàápàá àwọn olórin fújì èyí tí Saheed Òṣùpá àti Táyé Currency tó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn olórin tó pè láti wáyé sí ṣá o lẹ́yìn tí wọ́n ṣeré tán níbi orin náà ní Táyé Currency àti Saheed Òṣùpá ni wọ́n pàdé bẹ́ẹ̀ ni wọ́n ń kíra wọn tí wọ́n sì jọ ń ṣàwàdà àwàdà tí àwọn méjèèjì ń ṣe níbi Saheed Òṣùpá bó ṣe ń jẹ́ kí Táyé Currency kó mọ̀ pé ọmọ òun ló jẹ́ o ìyẹn nídìí iṣẹ́ orin ṣùgbọ́n tí Táyé Currency tó tètè dá padà lẹ́sẹ̀kẹsẹ̀ náà pẹ̀lú àwàdà pé Saheed Òṣùpá ò kì í ṣọmọ òun ọlọ́dún márùn-ún péré ló gbà lọ́wọ́ òun àti wípé bọ̀dọ̀ òun ló jẹ́ níṣe ni Saheed Òṣùpá tiẹ̀ tó ń jẹ́ kó dìímọ̀ fún pé kó gbẹnu ẹ̀ dákẹ́ lọ́jọ́kọ́jọ́ bàbá bẹ́ẹ̀ ló ń ṣe ṣùgbọ́n Táyé Currency ò tiẹ̀ jẹ́ kó tutù tóun náà tó fi ń gbé e fún padà wípé ẹ̀gbọ́n ló jẹ́ fún òun àbúrò ló ń sì jẹ́ fún kò ṣe bàbá òun rárá àti rárá bó tilẹ̀ jẹ́ pé àwàdà ni àwọn méjèèjì ni wọ́n fi ọ̀rọ̀ ń ṣe ṣùgbọ́n tí ọ̀rọ̀ yìí tó máa di ariwo lórí ẹ̀rọ ayélujára tó sì bí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Alhaji Saheed Òṣùpá tó bí wọn nínú gidigidi kódà tí ọ̀pọ̀ wọn sọ pé ó yẹ kí Alhaji Saheed Òṣùpá kó mọ irú eré tí yóò máa bá Táyé Currency ṣe pàápàá pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ ẹ̀ ìyún Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lẹ̀ tí ó gba ìmọ̀ sí Pasuma àtàbọ̀gá ńlá fújì wọn jẹ́ kó dìímọ̀ fún Saheed Òṣùpá pé kó rántí pé bí eré bí àwàdà iná ní Táyé Currency ló fọwọ́lé sí Pasuma lára tó fi di pọ́npadà rí fín ó ní bá ṣe jọ bẹ̀rẹ̀ àwàdà lórílẹ̀‐èdè Saudi Arabia àti ní inú ọgbà rédíò ìpínlẹ̀ Èkó ìyún rédíò Lagos lọ́dún náà lọ́rùn rèé tí Pasuma tó sọ fún Táyé Currency pé ọmọ mi ni ọ́ ṣùgbọ́n tí Táyé Currency tó ń fún un lésì pẹ̀lú àwàdà pé kò tóun bí lọ́mọ o ọ̀gá lásán ló jẹ́ sóun tó sì láfìgbà tí wọ́n sì sọ fún Òṣùpá pé àfìgbà tí Táyé Currency padà sọ̀rọ̀ náà dòótọ́ tó fi padà bá Pasuma jà iná tó mọ̀ pé ọ̀rọ̀ tán pè láwàdà Táyé Currency ò fi ṣàwàdà tó sì ní kí Saheed Òṣùpá náà kó lọ kí sára kó tó di pé Táyé Currency yóò wọlé sí i lára yóò sì fóònù náà jẹ gẹ́gẹ́ bó ṣe fún Pasuma jẹ lọ́dún tó kọjá.